أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Kí Ọlọ́run àti tọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ fún ànábì Muhammad, àlékún ìyọ́nú Ọlọ́run kó máa wá gbogbo àwọn tí wọ́n ní ẹ̀tọ́ kan àbí kejì ní ọ̀dọ̀ wa. Àwọn àfáà wa ni, àwọn ọ̀gá wa ni, àwọn pásítọ̀ wa ni. Ọlọ́run kó mọ́ fẹ́ni kankan wálẹ̀. Mo kí bàbá wa olóríire, bàbá wa ọba Aláyélúwà, bàbá wa Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ the third, kábíyèsí o. Mo kí bàbá pé wọ́n kú àṣeyẹ ọdún Credo Carnival yìí. Ọlọ́run ọba tí ó ní bàbá kò ní fi gbó wálẹ̀. A tún ṣọ̀pọ̀lọpọ̀ etí tún ń bọ̀ yóò tó dùn jù báyìí lọ. Ẹ̀rí àwòjẹ tí ìbọn fìlà gan lẹ̀ bá ti dé tó sì yóò fi parí nù. Because we are proudly ọmọ Ògbómọ̀ṣọ́. Ọmọ Ògbómọ̀ṣọ́ làwa tí ó ṣe fi yangàn. Àwa Ghandi, Ọlọ́run jẹ́ kẹ́mi yín gùn. Ọdún tí ń bọ̀ yóò tún dùn jù báyìí lọ. Gbogbo wa ọmọ ìlú wa ti ṣoríire, àwọn tó wà lókè wọ́n ti ṣoríire, àwọn táwọn ilé náà ti ṣoríire, owó ti wá pọ̀, iléeṣẹ́ ó ti pọ̀, àrò ti dẹ̀lú. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀. Mo kí gbogbo ọmọ ọkọ tá a wá látòkè òkun, àwa tá a wá láti ìdálẹ̀, gbogbo wa pátátá ni mo kí. Ọlọ́run ó ṣe àtìpadà kó wa yóò ṣe ní rọrùn. Àwa tá a lè wá náà ẹlòmíì ìdí kan àbí kejì ò lè jó wá. Gbogbo yín pátá ni mo kí àkó àkínṣe. Gbogbo tí ń jí ló ọmọ Ògbómọ̀ṣọ́, gbogbo yín ni mo kí dáadáa. Ọlọ́run yóò bàjẹ́ fún yín o. Gbogbo ló ọmọ ọkọ, mo kí Kristẹni nínú wa, mo kí Mùsùlùmí nínú wa, mo kí oníṣẹ̀ṣe nínú wa. Ògbómọ̀ṣọ́ gbè wá o. Ọlọ́run ní fẹ́ni kankan wálẹ̀. Mo dẹ̀ kí gbogbo àwa tí a jẹ́ ló ọmọ Ògbómọ̀ṣọ́ pé a kú ìpàdé àná lórí kó lè dáa. Ọlọ́run ní fẹ́ni kankan wálẹ̀. Ògbómọ̀ṣọ́ á gbé wa, gbogbo àlámọ̀rí wa, èròǹgbà wa lórí ẹ̀, Ọlọ́run àjọ wá sí ìmúṣẹ. Mo rí fídíò kan láàárọ̀ tí Àmọ̀tẹ́kùn Oòduà ṣe, ọ̀wọ́ tó sojú bí ojú ẹni tí wọ́n ta lọ́fà ẹ̀. Èmi mọ̀ pé yóò ti máa ń wá ọgbọ́n àti ọ̀nà àti wá nǹkan kan ṣe, ṣùgbọ́n ọ̀nà tó wá padà wá gbà yìí, ọ̀nà tó fi wá bàtà rẹ̀ jẹ́ yányán tó fi kó bá rẹ̀ ni. Torí tó bá mọ̀ tó mọ̀ tó ṣe, bóyá I don't know, bóyá àwọn kan bẹ́ ń kọ̀rọ̀ tó ń sọ fún ẹ pé ó kàn lè ṣe bó ṣe wù ẹ́. Bọ́dẹ̀ máa ń sọ fún ẹ tó bá fẹ́ sọ̀rọ̀ nípa èèyàn Àmọ̀tẹ́kùn, máa wádìí ẹni yẹn dáadáa kó tó sọ̀rọ̀ nípa rẹ̀. Kó má padà wá fi sísọ́ọ̀sì múra ẹ lẹ́sẹ̀, kó má fi ọ̀bà gera ẹ lọ́wọ́. Gbogbo èèyàn tó ń wà lórí mídíà kọ́ lè bí ń pa bíi tiẹ̀. Gbogbo èèyàn tó ń sọ lórí Facebook kọ́ náà ni orí wọn ò pé àbí lójú wọn dúdú bí tọ́dọ̀ tiẹ̀. Sọ pé ojú ẹ tó dúdú ní sì ti kọ́kọ́ fẹ́ ba tiẹ̀ jẹ́ báyìí. Ó lọ post fọ́tò mi àti fọ́tò àwọn ọmọ, kì í ṣe pé mo lọ wáyà wọn o. Àwọn boys tèmi kò yẹ. Àwọn tó jọpọ̀ mọ̀ ọ̀lú ni wọ́n. Táwọn náà wá sí ilé ọdún. Tá a jọ snap. Ó wá lọ gbé sórí screen. Ó mọ́símọ́ tó ṣe yẹn. Nigeria police ó gbé sórí screen. Gbogbo ìjọba ọjọ́gbó wa kọ́ là ń dà lóru. Ó láà fẹ́ wá jagun. Fídíò tó wá gbé jáde tèmi ti ń sọ̀rọ̀ wípé gbogbo ẹni tó bá àṣetán àti fèsì gbogbo èèyàn tí ó bá fẹ́ dojú ìjà kọ l'Ógbómọ̀ṣọ́. Ẹni bá fẹ́ rí Ògbómọ̀ṣọ́ fín. Àṣetán àti ṣe kíni àti àṣetán àti dojúkọ. Àṣetán àti jagun fúnlùú wa. Sọ̀rọ̀ pé ó rí ẹ̀ ò pé Àmọ̀tẹ́kùn ó sì bàtà rẹ̀ jẹ́ yányán.
níbo ni ọ̀rọ̀ pé a fẹ́ kógun jàlú mẹ́mbẹ́ ìgbà tí mo rí fídíò kan rẹ́rìn ni wà láwọn DSS kan interview kan wá gbé wà mo wà l'Ógbómọ̀ṣọ́ máa fún láti ibi tí mo wà wà ní àwọn DSS àwọn tí wọ́n jẹ́ òpònú kọ́mẹ́ntì àwọn táwọn kọ́mẹ́ntì àwọn èèyàn rẹ̀ náà ń ṣe àwọn kan ní ẹ má rí ọmọ àgbè lórí kíni ṣé mi ni wọ́n ó gbé àbí Àmọ̀tẹ́kùn fúnra rẹ̀ yìí táwa ń sọ táwa ń ṣe tó ṣe fi hàn ni èyí tó máa bí dànù yín ìtẹ̀ ń ṣe àjẹ́ńdà tẹ̀ ń ṣe àtàwọn tí ń ran yín ṣe sọ́ọ̀sìta so bí bóyá àbí èmi tó ń wò yìí ó mọ mi wọ́n lé mi lọ háyà èmi lọ báwọn tí mi mọ̀ ya fọ́tò àjọ fẹ́ jọ dàlúrú ọ̀rọ̀ ìdàlúrú wo ló wà ń bẹ̀ nípa apá fẹ́ dúró ajá fúnlẹ̀ bàbá wa a sì dúró lórí pé ẹni bá rí ilẹ̀ bàbá wa fi àbájá mo tó tún sọ lẹ́nìí Àmọ̀tẹ́kùn mo tó tún sọ èèyàn tó bá dúró èmi tó ń wo mọ̀ mi omi ò ń ṣe arógun ṣá omi ò ń sárógun ṣá no pé ó máa fi fídíò kan ó máa fi threatening mi ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ followers ẹ bá mi táàgì ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ Àmọ̀tẹ́kùn rí ẹ táàgì ẹ̀ pé èmi mò ń sọ̀rọ̀ àròsọ fi Ọbalúndàbà ni mí tó bá ti fẹ́ sẹ́sán àti gbé mi lórí tí mo sọ̀hún ẹ má bọ̀ wá lọ pe àwọn SARS rẹ wá lọ pe àwọn tó jẹ́ èèyàn rẹ tó ti jásí pé wọn ò mọ̀rọ̀ gbọ́ wá tí n tá a ṣe mítì tá a ṣe yẹn tá a ṣe nínú Ògúnmọ̀ tá a ṣe nínú pálásì tá a ṣe nínú họ́ọ̀lù ìlú àwọn ò ṣe ìpàdé kí nǹkan bàjẹ́ àwọn ò dúró ìjọba ti bẹ̀rẹ̀ láyé à ń sọ ni a dẹ̀ tún dúró lórí ẹ̀ pé a dúró lórí ẹni tó bá fẹ́ ṣe kí ni tó bá fẹ́ dà l'Ógbómọ̀ṣọ́ rú tó bá tí wọ́n ń bẹ́nu wọn ìyá ò jẹ́ ọ́ fact ló gbọ́ yẹn. Mr. Jare ẹnu ò sẹ́ rí ẹ̀yẹ ká pé orí social media ló sọ sí ẹ̀yẹ ká sọ ilé náà sórí social media tó yẹ lòmíì ṣe pé lòmíì fídíò tí mo ṣe yẹn lòmíì òwò ní tó kàn sọ ló máa gbọ́ àwọn rẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ òkèrè ó máa ń sáré ni kò kí ń rìn tó bá tún wá lé kan adé kan tíyàn bá dákẹ́ fúru bọ̀bọ̀ yìí yóò mọ rò bóyá bí èmi n tá à ń ṣe yẹn lóòótọ́ bó ṣe sọ lórí òun kò dẹ̀ rí bẹ́ẹ̀ tíyàn bá mo fẹ́ wọ́n sẹ́ni fídíò ẹ̀ sí mo fẹ́ wo fídíò ẹ̀ wí ó blọ́ọ̀kì mi mo wá wò lórí fídíò ẹ̀ lórí fóònù èèyàn kan ó tún wá ń táàgì àwọn ọ́fíṣàsì mọ́ ó táàgì àwọn agbófinró mọ̀ pé àjọ ń dà lúrú ni sórí èmi wò mò ń wò bíbà tí àṣàṣì ló mú ọ mò ń wò bẹ́ẹ̀ ni torí pé ó mọ̀ pé ó ṣe mistake ó mọ̀ pé ó ti kọ́kọ́ ṣìṣe ná èmi àti ẹ personally ó ti kọ́kọ́ ṣe mistake ná number 2 personally ó tún wá tún ṣe mistake pé ó tún lọ ń táàgì àwọn force mọ fídíò yẹn pé àjọ fẹ́ bá dà lúrú nítorí ó mọ evidence wá fún èmi personal tí mo bá ti padà rí ẹ níta fi fẹ́ dà lúrú gbóná sórí ọ̀rọ̀ yòó tó wá ń dùn mí bí àwọn followers rẹ̀ kọ̀ọ̀kan tí wọn ò ní ọpọlọ tí ẹ kàn máa rí pé Àmọ̀tẹ́kùn wọn ṣe fídíò ẹ kàn máa kọ́mẹ́ǹtì èyí tí jásí pé fídíò yẹn làákàyè ò ní jẹ́ kẹ́ ẹ rò pé àwọn ènìyàn kí ni wọ́n ń ṣe àwa ìlú làwa wà fún torí ń tá a fi wá látò dídí ó ń kálukú tá a fi wá nìyẹn torí ìlú la fi wá a sì lè rìn ní gbangba a sì lè rìn a lè yan tí ó ṣe kíní kan tí ó ṣẹlẹ̀ ọlọ́pàá tó bá gbé wá tí ó mọ̀rọ̀ gbọ́ fọ́ọ̀sì tó bá gbé wá tí ó mọ̀rọ̀ gbọ́ tójú ẹ̀ fọ́ mo sì wá l'Ógbómọ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn torí mo ní káwọn èèyàn nídìí àwọn tí kò ní ìwọ́n gẹ́ lọ rìpọ́ọ̀tù station kò ní káwọn DSS wá kó wá gbé mi náà so bóyá ìta wà lórí ẹ̀ yìí àwa ó rò bóyá àbí akànwá ṣeré ni àbí bóyá akànwá mo tún sọ ni ó rí mo kàn relax ó rí mo fẹ̀yìn relax mo ń bá ẹ sọ̀rọ̀ yìí ọkàn mi balẹ̀ dọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin lọ́kàn yín ò lè balẹ̀ mi ò dẹ̀ rí yín bá wí ẹbí inú àwọn eléré ibú tí àwọn eléré ibú ọ̀tá àlù yín tá a fẹ́ ṣe kíndùn carnival náà inú yín làálá rí ti ń kọ lẹ́tà tó ní kámọ́ jà lo bàbá sọ̀rọ̀ sì ń sọ̀rọ̀ inú sì ń bí mi kámọ́ jà lo stadium fún carnival
ilẹ̀ jásí pé baba ló ní Ṣọ̀ún ló ní fúnra rẹ̀. wáì tí ayé yín rí báyìí, wáì jásí pé ìlọsíwájú ìlú ní ń dùn ẹ̀yin, wáì jásí pé torí personality tọ̀dọ̀ ti yín, personality yín tẹ́fẹ́ jẹ́ tẹ́fẹ́ mu, ó jẹ́ kẹ́ ẹ gbàgbé pé tí ìlú bá bàjẹ́, àwọn nǹkan tí ọba ìlú tí ìlú ò bá dáa, tí ìlú ò bá dáa, ara ò ní dẹ tẹlú tọmọ. Ọlọ́run wá ṣe ọba olóríire, ọba Ghandi, àbá yẹn wá ń gbìyànjú àti jẹ́ káwọn tó wà nílé kí wọ́n padà. Bàbá yẹn mú ètò wá pé táwọn bá ṣe léyìí yóò lè mú àwọn tí ò sí nílùú náà máa wálé, yóò lè mú àwọn jásí pé tipẹ́tipẹ́ wọn ò ní contribution sínú Ògbómọ̀ṣọ́, wọn ò lè wá. Gbogbo àwọn tí wọ́n dé èèyàn ní àjò, bàbá yẹn wá wò pé kí mo lè ṣe tí wọ́n fi lè wá. Wọ́n wá mú ọdún kan wá, kì í ṣe ọdún Ògbómọ̀ṣọ́ yìí lákọ̀ọ́kọ́ ọdún tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá. Wọ́n ń ṣe dọ́bà nílọrin, ọdún dọ́bà. Wọ́n ń ṣe kílókò ẹ̀ ní ìlú Wàsíù Àyìndé yìí, kí wọ́n ti ń pe ọdún àwọn tó ń ṣe yìí every year, Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe every year. Bàbá náà wá ṣe tiẹ̀. A sì rí nú àwọn èèyàn yìí náà tí ń sọ pé kán mọ́ fún bàbá Ṣọ̀ún ní kán mọ́ jẹ́ àárí stadium yẹn lò. Àmọ̀tẹ́kùn àìkàwé rẹ, o tún wá ní pé bóyá àìkàwé àìlọ sùkúù, bó ṣe pé sùkúù àìlọ sùkúù rẹ orí ẹ̀ ò pé o. Bóyá torí pé o wádìí mi, o mọ̀ mí ló fi lé mi lọ sí èmi. Àwọn tó ń wò yẹn ìjọ kò ń ṣe pọ́rọ̀ pé kí ni o, àwọn tí wọ́n lè rán ọ lẹ́wọ̀n ni. O tún wá táàgì wọn. Sórí inú stadium tó ń wò yẹn 80% àwọn tó jẹ́ security tó wà ń bẹ̀, bóyá tó ti torí pé tó kílókò ẹni, àwọn boys tèmi train lọ́pọ̀ jù nù. O mọ̀ mí, o dẹ̀ ń sọ̀rọ̀, ó dẹ̀ ò pé èmi àti ẹ̀ ń ṣe category. Mo sọ fún ẹ, mi ò ń ṣe bloggers bí tọ̀dọ̀ tiẹ̀. Ìwọ ń ṣiṣẹ́ owó, èmi ń ṣiṣẹ́ fún ìlú. Ìwọ ń ṣiṣẹ́ owó, mo ń ṣiṣẹ́ fún ìlú. Thank you my brother. Ojúde ọba to be precise. Ojúde ọba, wọ́n ń ṣe ojúde ọba náà. Ṣọ̀ún fẹ́ ṣe cradle carnival. Ẹ̀yin kan jáde ẹ pé ní aṣọ tí wọ́n wọ̀ náà ẹ lọ aṣọ eégún ni káwọn èèyàn wọn rà. Èbí wèrè tẹ́ náà ra aṣọ òun náà, àmọ́ ò lè wọ̀ wá síbẹ̀, ò lè wá bẹ́ẹ̀, ó ṣe wá bí táwa wà wọn. Tí wọ́n bá pọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ tó jọmọ ọkọ, tó jẹ́ ọmọ ọkọ, ó ṣe sí kí ni, ó ṣe wá. Kó rìn báwa ti ń rìn nínú stadium yẹn. In tó fi mọ̀ pé la yastawi ashabun nari wa ashabul jannati, ashabul jannati humul faizun, kò lè ṣe déédéé ara wọn nìyẹn. Òde kan ló bí certificate yóò bí. Certificate náà ni mí náà. Bọ́ tí n bá jẹ́ certificate, kí ni ìwọ jẹ́, kí ni Àmọ̀tẹ́kùn jẹ́? Wọn ò jẹ́ nǹkan kan. Èmi certificate ni mí. Ṣùgbọ́n Àmọ̀tẹ́kùn ò jẹ́ nǹkan kan, Àmọ̀tẹ́kùn ló wá sí tí ẹ jámọ̀ kankan nú ayé, tí ẹ nípa kankan, àwa nípa pẹ̀lú certificate wọ́n ta tó ń ṣeun. Dédé rìn. Ìbò wa sọ certificate lọ́rùn mi. Certificate ni mí. Ìjọba sì mọ̀ pé certificate ní ṣe kí ni wọ́n exist. Ìjọba mọ̀ wọn dáadáa. Òun bá èmi tí mò ń ṣiṣẹ́ ìlú fà àti wọ́n tó ń ṣiṣẹ́ owó sórí pórí ẹ̀ ò pé. Ọwọ́ yóò ní ọpọlọ. Ìgbà tí mo rí fídíò yẹn, inú mi kàn ń rẹ́rìn ni. À ń sọ̀rọ̀ pé ẹ dákun ìpè ẹni a ṣe tán. Mo láwọn èèyàn, àwọn láwọn ọmọ Ògbómọ̀ṣọ́ sì ṣe tán. Àwọn tí wọn ò sí Nàìjíríà yìí wọ́n ṣe tán àti kíni àti kọ ìbàjẹ́. Ó wá ní àwọn tí wọ́n ń sponsor rẹ̀. Sórí tó ẹ pé lórí ìyún náà ni jí àjọ tẹsẹ̀ bọ̀. Lórí ìyẹn ni jẹ́ kájọ tẹsẹ̀ bọ̀ Àmọ̀tẹ́kùn. Mo gbé fọ́tò rẹ̀ wá. Ó tún wá bàtà rẹ̀ jẹ́, ṣe bí yẹ kó jẹ́ fọ́tò yẹn kó mọ́lé mi nìkan. Ó tún wá ń borúkọ àwọn ọlọ́pàá jẹ́. Ó wá táàgì àwọn ọlọ́pàá mọ́, ó ní afẹ́jọ bàlújẹ́. Èyí wà fún wọn ní evidence. Wà á fún wọn ní evidence. Wọ́n ó dẹ̀ sọ bá jẹ sábà nígbà tí wọ́n ṣe jọ jẹ́, wọ́n ó sọ fún ẹ.
so mọ iye èèyàn tó ń pè mí pé ẹ̀yà kan ẹ̀já kájọ ya fọ́tò ẹ̀já kájọ ya fọ́tò so mọ èèyàn tó torí pé òun fẹ́ bá máa ya fọ́tò ìwàsó tó fi wá sísè pé òun fẹ́ rí mi kájọ snap torí pé iṣẹ́ ìlú là ń ṣe gbogbo tá a bá sì tún wá rí ń bẹ̀ gan ìlú ló tún ní ìlú ló tún fún wa àwọn ò ṣe iṣẹ́ personal interest kọ́ làwọn ṣe àṣiṣẹ́ fún yàn ìlú là ń ṣiṣẹ́ fún mo rẹ̀ tún sọ fún ẹ ọlọ́run tún wá fẹ́ bá tiẹ̀ jẹ́ tó fẹ́ kó o sì ṣe tó padà wá sí finally ni pé dákọ ẹnìkan ó ní mo dákọ station ṣé dákun ṣe police station ni mo dákọ ni ṣé petrol station ni mo dákọ ni ó ní ọpọlọ o Àmọ̀tẹ́kùn sórí wàhálà tó fà sírí ẹlẹ́yìn ẹsẹ̀ gbogbo owó tí wọ́n ti ń fún yẹn wàhálà kò ní gbé ẹ̀yà mi ṣá fídíò yìí kó kà Àmọ̀tẹ́kùn lára wàhálà tó fà sírí ẹlẹ́sẹ̀ gbogbo owó tí wọ́n ti ń fún ẹ wàhálà kò ní ká torí èmi kọ́ níbọ̀ fa wàhálà pé ń wò mí kọ́ ẹ̀ níbọ̀ ọjà mi níbọ̀ fa ètí mo wá ṣe gan mo ṣe torí àwọn tí wọ́n jẹ́ eléríire ni torí àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ọkọ tó rọ́ mu àlè lẹ́yìn ó sì ti padà hàn pọ́ mu àlè ní ẹ́ tó wáyé pé gbogbo ìpéjọpọ̀ tó bá ti rí i pé ìpéjọpọ̀ láfíà ni ó wàá wá àwọn accusation kan ó wàá wá àwọn kankan tó ṣàfẹ́ accuse wọn láti fi jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ò dáa àwọn tí wọn ò ní ọpọlọ náà tán mọ̀rọ̀ gbọ́n náà wọ́n máa kọ́mẹ́ǹtì mo máa ń ka comment section yẹn èmi ń ṣe ó fẹ́ scam àwọn èèyàn ni ṣáà ń gbowó ń bẹ̀ yẹn ni ṣáà sọ fún ẹ pé à ń gbowó ń bẹ̀ yẹn ó fẹ́ scam àwọn èèyàn ni ó mọ àwọn tó jókòó ni kì í ṣàwọn followers tó tẹ lójókòó kì í ṣàwọn tí ò ní làákà ibi àwọn tí ń tẹ̀lé wọ̀ àwọn tó ń tẹ̀lé ò lọ́pọlọ tó máa lọ́pọlọ ni fídíò tó post yẹn ọ̀rọ̀ tí mo sọ yẹn kò yẹ kí àwọn followers ṣe ó lè take ẹ̀ kan tó wá tẹ̀lé nǹkan tó sọ. téyì bá sọmọ àlè wọ́n táwọn ṣe nǹkan à ń sọ pé à ń ṣe agbègbè àdúró fún ìlọsíwájú ìlú ìyẹn ni wọ́n wá ń takò. ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ rẹ̀ ò lè dùn mí àtàwọn followers àti rí kan bí náà nísìnyí tó ní oníṣó ti ṣe DNA test rẹ̀ ni ló fi mọ̀ wípé ọmọ àlè ni ìwọ tó ń sọ̀rọ̀ ẹ̀gẹ́ sọmọ ọkọ ni wọ́n náà ti bá sọmọ àlè. ṣe rí tá bá sọ̀rọ̀ if you want to prove yourself ọ̀rọ̀ tá a sọ yẹn ni kò debunk à ń sọ fún yàn pa ok sọ fún wa ṣé tá à ń ṣe yẹn ni pé à ń takò ìlú nìyẹn pé níjọ́ àti ti bẹ̀rẹ̀ nísìnyí sọ fún mi tá a ti bẹ̀rẹ̀ sọ wàhálà kan tá a bá ẹnìkan fà rí àwa ò ní jà lórí ẹ̀bí a sì tún sọ fún yín gbogbo èèyàn nù yín tó bá fi ìpòhùn fẹ́ ba ìlú yìí jẹ́ tó fẹ́ lọ́mọ bíi kinní kan láti bàlú jẹ́ tẹ́ ẹ fẹ́ lọ́mọ nǹkan kan láti da àlàáfíà ìlú láàmú àbí láti tako ìtẹ̀síwájú ìlú yìí pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo gbogbo pátá ẹ parẹ́ nù ìlú yìí. èyí táwọn ń ṣe àtúntò bóyá àbí èmi jẹ́ nìkan tí ó sọ̀rọ̀ tó wàá takò tí wọ́n máa sá sẹ́yìn kì í ṣe mi torí tí mò ń sọ ní tí mo mọ̀ pé tí ó dá mi lójú ni. ṣé tí nǹkan bá wá sí ọ tí ọjà tí ẹ bá ti wá fẹ́ tán ṣé kò yẹ kó tán kó tún jókòó jẹ́jẹ́ kó mọ ṣe fàájì ẹ̀ lọ láyé ẹ̀ ṣé kó tán síbi tí yóò dá kó tún tán kó bá gbèsè ayé ara ẹ̀ ni. ọ̀rọ̀ táwọn bá sọ̀rọ̀ tí ó ní hújà ni ọ̀rọ̀ tó ní fáídà ni tọ́ ẹ pé ọ̀rọ̀ tí ó ní proof ọ̀rọ̀ tí ó ní misdákù ni ẹ̀mí kì í sọ ọ̀rọ̀ tí nílé dìfẹ́ǹdì
tó bá léèyàn ṣe defamation of character nísìn sọ́nà pé ó ti kó sínú ẹ̀ tó láwọn tó lọ ń post yẹn ó lájọ́ ń bà ló jẹ́. A wà nínú stadium òde kan ayé ẹ̀ dáa ju ayé rẹ lọ. Mo fi ọba tó mi búra sí ayé Àmọ̀tẹ́kùn kò dáa tó ayé mi kódà ayé ìwọ tó ń sọ ẹ̀gùn tó ayé mi. Aládé option abájọ no boy yìí kì í sọmọ lóríire kò sínú àwọn orúkọ rẹ náà kò sínú ọkọ lóríire. Ó fi ọkọ wo èmi àti Àmọ̀tẹ́kùn bí ó kọ náà òun jẹ́ Àmọ̀tẹ́kùn Oòduà ẹranko làmọ̀tẹ́kùn kò sí nǹkan tó ń fara ẹranko sí náà wọ́n padà pa jẹ ni. Èmi ò ń ṣe Àmọ̀tẹ́kùn àròsọ́fì lèmi ọmọ ilé onídàbà ni mí mo tún máa ń sọ apàkí ni mo wà tó o bá fẹ́ gbé mi nísìnyí máa bọ̀ lápàkí. Ọmọlébo ni wọ́n tó ń sọ̀rọ̀ yìí. Aládé ọmọlébo bàbá rẹ ọmọlébo ni ìyá rẹ l'Ógbómọ̀ṣọ́ tán bá bá l'Ógbómọ̀ṣọ́ gan ọmọ ọkọ ni wá. Ọmọ ọkọ ni wá. Ọ̀kan ní go and watch that video again and see how you are calling to cause problem. Ṣé cause problem náà ń pè yẹ ṣé wàá ní ọpọlọ báyìí. Àwa ń sọ wípé ẹni tí ó bá fẹ́ da àlàáfíà ìlú láàmú agenda wa nǹkan méjì jẹ́ tó sọ fún yín bí. We have two agenda. Agenda àkọ́kọ́ ni pé gbogbo èèyàn tó bá fẹ́ rí ìlú wa Ògbómọ̀ṣọ́ fín a sì dákú ẹnìkan àkọ́kọ́ nù torí yín ti gbálẹ̀ nù. Gbogbo ẹni tó fẹ́ rí àlàáfíà ìlú yìí fín tó fẹ́ da àlàáfíà ìlú yìí láàmú a sì tán àti bá jagun àti fèsì ẹ̀ number one nìyẹn. Gbogbo ẹni tó bá ṣe kí ni tó fẹ́ rí àpèrè Ọ̀ṣọ́run fín gbogbo èèyàn tó bá fẹ́ da ìlú Ògbómọ̀ṣọ́ láàmú a sì tán àti jagun pẹ̀lú ẹ̀ mọ́tò tó ń sọ. Ẹ̀kejì ni pé agenda wa kejì ni pé àti mú ìlọsíwájú bá ìlú Ògbómọ̀ṣọ́ káwọn náà contribute. Sọ fún mi ọ̀rọ̀ wa tẹ́ bá rí pé bóyá inú ni bí ní dà yín láàmú oríire ò wù yín bí ò ti ṣe wá wù yín yẹn náà kò wù Ẹlẹ́dàá yín kò wù Ẹlẹ́dàá yín. Ìgbín nísìnyí mi ń sọ̀rọ̀ nísìnyí mò ń dákọ̀ lé mi mò ń dákọ̀ lú mi mo ń dákọ̀ bàbá mi gbogbo ẹ̀yin náà ẹ jáde ẹ máa dákọ̀ bí wọ́n ti bí yín káwọn ayé ó mọ àwọn tí wọ́n bí ẹ̀yẹ ẹranko yìí lọ́mọ. Òwe fídíò mi jẹ́ kó pẹ́ gbàdáwà stadium náà nítorí ṣe lè mú yín mọ́ mú mi nu yín náà mọ́ tó fi lè mú yín tẹ̀ ń ta ko oríire ìlú gan personally tí àwọn ìlú ń kójọpọ̀ láti mú ìtẹ̀síwájú bá ìlú tí ẹ̀yin kan sì ń tún takò tó fi lè mú máa takò tẹ̀síwájú gbogbo ìlú ìlọsíwájú ìlú tẹ́ bá wá ń takò orúwa ìkílà wàá sọ. Àwọn tó bú wa yìí àwọn tó jù àwọn ọlẹ́yẹ̀ tí bú wọn ni. Àbálọ́ba níkà ẹkùn ọlọ́run máa lè kò sí tẹ́ ẹ̀ sọ fún àbálọ́ba níkà tó síbẹ̀síbẹ̀ ńkọ́ wọ́n ní kàkà kí olóòótọ́ ó jìn sí kòtò mànàmáná ó ṣe kí ni yóò tàn mọ́lẹ̀. Kì í ṣàwa nìkan bẹ́ẹ̀ lọ láwọn èèyàn tẹ́ ẹ ti bú àwọn èèyàn tẹ́ ẹ ti bú tẹ́ ẹ ti fẹ́ burúkú wọn jẹ́ lórí pé wọ́n ń sọ pé kí ní yìí bó ti yẹ kó rí lè bó ti yẹ kó rí kọ́ ẹ̀. So bẹ́ẹ̀ bá sì fẹ́ sọ̀rọ̀ a ọkọ̀ wo èèyàn ọkọ̀ fi èèyàn lo foresight èèyàn náà pé rẹ tó ń sọ irú làákà ìwé ní lọ́pọ̀lọ́ rẹ̀. Torí pé I don't know kí ni tá à ń ṣe fi jẹ́ mọ́pá ń dà lóru. Èyí tá à ń ṣe yìí ìgbésẹ̀ tá a gbé bó tó ń sọ àwọn Ògbómọ̀ṣọ́ tí wọn ò sí ní Nàìjíríà tí wọn ò sí l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n wà ní ìdálẹ̀ gbogbo wọn we are all ready láti fèsì èèyàn tó bá tako àpèrè sọ̀hún
tó bá lòun fẹ́ dá wàhálà lẹ̀ sínú ìlú àṣetán àti gbogbo agbára láti ṣe kí láti mú lọ síwájú Ògbómọ̀ṣọ́. sọ fún wa tí ẹ rí yín bá pé kí ló fi jọmọ́ tírẹ́tì pé a fẹ́ bàlùjẹ́ ń bẹ̀ yẹn tí ìbápọ̀ fẹ́ bàtà rẹ̀ jẹ́ Àmọ̀tẹ́kùn. sórí ọ̀rọ̀ yìí kò yẹ kí n tiẹ̀ sọ wọn kan ná kí n kàn máa wù ọ́ kí n kàn máa wù tó fẹ́ gbà ṣubú. torí tó bá kọ́ lọ play fídíò yẹn fáwọn tó ń ran iṣẹ́ gan wọ́n yẹ kó yẹ pé Àmọ̀tẹ́kùn ṣe mistake wọ́n tó táàgì fọ́tò àwọn agbófinró mọ́ wọ́n lò ti ṣe mistake náà sórí èmi kọ́ nítúbọ̀ ọjà mọ́ àwọn agbófinró tó ta mọ́ yẹn tó sọ pé ayọ́ fẹ́ dàlúrú yẹn ó fún wọn ní evidence ìdàlúrú wọn tó wá kèmí àti ẹ̀ ṣe rí ní tí máa ń ṣe ni pé bọ́lọ̀ ti ṣe dá yín àti ipò tẹ́ ẹ wà àti déédéé tọ́lọ̀ ń ṣe fún yín jẹ́ kẹ́ ẹ lè rí iná rí ẹlòmíì pé torí pé àáfà ni wọ́n ní àárífò yárífò láàrífà ó yárífò lè má àrífà ẹni tó bá jó lóríire dandan ni kó dá lóríire mọ̀ ẹni bá jẹ́ èèyàn rẹ̀ tó bá rí èèyàn rẹ̀ yóò dá mọ̀ àmọ́ ẹlẹ́rìí ibú ò lè mọ iye olóríire láyé ẹlẹ́rìí ibú kan láyé kò lè rí olóríire kan kó recognize ẹ̀ tó pé kò sóríire nínú ayé tiẹ̀. Tẹ́yìn náà bá lọ́pọlọ ṣé ìgbà tẹ́yìn náà wá sórí láìbù yìí ṣé ìbúkọ́lẹ̀ ń bu Prince Taofik if you want to okay ṣé Àmọ̀tẹ́kùn ṣé fídíò tó ń post yẹn sórí ojú tí ń fọ ẹ̀yìn òrí ṣé fídíò yẹn jẹ threatening lójú yín ẹ lọ gbọ́ fídíò yẹn dáadáa só jẹ mọ́ pé èèyàn okay sìn ṣé Ògbómọ̀ṣọ́ nìkan náà ti ń rí Ògbómọ̀ṣọ́ fín àwọn àtà ọ̀rí Ògbómọ̀ṣọ́ fín tí ẹ bá mọ ọ̀rọ̀ gbọ́ ẹ dẹ̀ mọ ọ̀rọ̀ gbọ́ inú níbi ní ń dà yín láàmú selfish yín pé ẹ láìkì ẹnìkan ó ní mọ́ jẹ́ kí ọ̀rọ̀ tí ó bá da kẹ́ ẹ sì gbọ́ ṣé àwọn Ògbómọ̀ṣọ́ nìkan náà Ògbómọ̀ṣọ́ fín ẹ rí àwọn ará àtàbó ṣe pọ̀ náà tí wọ́n ń rí àpèrè sọ̀hún yẹ fín ẹ rí nǹkan kan ṣe sí torí pé ìlọsíwájú ìlú ò sílẹ̀ mẹ́yìn bíi pé àwọn tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹni tẹ́ ń tẹ̀lé nìkan ló wà lójú yín àwa ò sì tẹ̀lé èèyàn kan ìlú la gbà fún ìlú làwa ń support ẹ kàn máa wá sórí comment section tó bá ti post fọ́tò tó bá ti post tó bá ti post fídíò lámọ̀tàn bá ti post fídíò kan pa ẹnìkan báyìí níta ẹnìyẹn sọ ẹ̀ ní kọ́kọ́ lọ gbọ́ná ẹ kàn máa sọ jargons lẹ́yìn followers ẹ kàn máa comment nonsense ẹ ní list àti ọkọ̀ gbọ́ pé sẹ́ni yìí àti Àmọ̀tẹ́kùn sọ yìí só jọra wọn tẹ́bá tó wá sórí fídíò tiwa náà èyí tá à ń sọ ohun ní listing kẹ fìlàkà yín gbọ́ ọ̀nà kẹ tó mọ sọ̀rọ̀ a ṣe meeting jẹ́ tó mú clarification wá fún yín ẹni tí já sí pé àwọn kan ń bẹ ọmọ ẹnu ni wọ́n tẹ́bá ti sọ̀rọ̀ síra èyí tí wọ́n kì í yà àwọn kan tẹ̀ ń bẹ tó bá ti rí nǹkan lẹ́ẹ̀kan báyìí wọ́n ti microscope ẹ̀ pé òkè yẹn nìyí nǹkan tó fẹ́ ṣe nìyẹn. a sọ wípé àwa tá a jẹ́ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ dákun sọ fún mi. àwa tá a jẹ́ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ a kóra wa jọ láti kọ ìbàjẹ́ láti kọ àrífín sílùú bàbá wa láti mú ìtẹ̀síwájú sílùú bàbá wa adé ń sọ fún gbogbo àwọn tí Ògbómọ̀ṣọ́ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó tó sọ mọ́ ní kọ́lá gan
àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó dé yẹn ń bẹ a ní air force láàrin a ní air force tó jọ mọ̀pọ̀ tó dá tó dé yẹn tó ní pé òun náà ṣe kí ni òun sọ̀pọ́ọ̀tì pé kẹ́nìkan mọ́ rí lu bàbá àwọn fín mo tún sọ nísìn kí sí air force nìkan alọ́lọ́pàá nu wa a ní sójà tó sọ̀pọ́ọ̀tì Ògbómọ̀ṣọ́ ṣé ẹ fẹ́ ikú ọjọ́ máa lé ni sábẹ́ ọ̀dà air force tí mo wá sọ orúkọ air force tí mo dá Àmọ̀tẹ́kùn orí ẹ̀ ò pé àwọn followers ẹ tó yẹ kó tó wá pẹ́ sákèésì náà wọ́n tó ń tì ọ́ so wá rí tí wọ́n wá tì ọ́ tán mélòó nu wọn ni ó wà sọ fún ni ó wà yọjú sí ọ pé pẹ̀lẹ́ sọ́ọ̀rì mẹ́yẹn ronú ara ẹ̀ náà think before you talk we are proudly ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ I'm still proud of it and I can prove it in anywhere gbogbo tó rí tí mo sọ fídíò yẹn mo sì tún lè play rẹ̀ ní anywhere and I will stand pé mi ni mo sọ ó wàá sọ bí 13 threatening lu fún wa ń bẹ. tábà tí wọ́n rí kan nú àwọn òpònú àgbàlagbà tí ń gbọ́rọ̀ ọrú ẹ tí ń tẹ̀lé a sì mọ̀ pé eléri ibu yín ọ̀tá àlù nìyí sórí gbogbo àwọn tó dítẹ̀ pẹ̀lú mi tó ní èmi ò lọ higher security ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn security tó ń wọ yẹ ọmọ ìlú ni wọ́n òun kálukú wá ṣe kí ni wá represent ìlú bàbá rẹ̀ ni ọdún wa lọ ń post wọn pé wọ́n ń dà lóru dóná sáwọn tí wọ́n ní ọ tó bá ti ẹ̀ kàwé tó bá mọ̀ tí wọ́n tó ṣe yẹn wọ́n sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ni tó bá ti ẹ̀ post èmi nìkan sèmi àti àjọ wà ní social media ni kò sí wàhálà èmi náà di bloggers torí pé kí ìlú bàbá mi kí n lè bá jà fún ìlú bàbá mi ní tí mo sì lè ṣe nìyẹn a lè dúpẹ́ fọlọ́run ó ń yọ Àmọ̀tẹ́kùn yìí òun sọpọ́ọ̀tì ìmáàmù sọ mùsùlùmí ni ọ́ ṣé mùsùlùmí ni ẹ tó o fẹ́ kú sí mọ́ṣáláṣí o dẹ̀ torí ẹ̀ di mùsùlùmí ìjọjú sọpọ́ọ̀tì ìmáàmù yìí torí àwọn tí ń tẹ̀lé ọ even arínú mùsùlùmí tí ń tẹ̀lé ọ wọ́n sẹ́rí láìlà kíní kan máa dùn mí ni pé àmọ́ kò lè dùn mí náà ìmáàmù yìí náà ṣe kútúbà wọ́n ní nígbà míì ń bẹ bẹ́yàn bọ́lọ̀ bá ní kíní kan ọ̀dà pé yẹ mọ́ ṣe é mọ́ èèyàn tí ń sọ pé kíní yẹn ọ̀dà yẹn òun náà lè máa ṣe nǹkan tó ní kọ̀ dáhùn o àmọ́ èyí máa ṣe bẹ́ẹ̀ kò ní kó mọ̀ sọ pé kò dá mọ́ ṣe é gbọ́rọ̀ lẹ́nu àfa láwọn ọ̀gá tí àwọn àfa tẹ́lẹ̀ yìí ń tẹ̀lé láwọn mọ̀mù tẹ́lẹ̀ ń tẹ̀lé ní ìmáàmù ìlú ni o ṣé ìmáàmù máa sọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ tó ń sọ yẹn o ìmáàmù ń sọ fún wa wípé oúnjẹ òkú ọ̀dà ká lọ bí olóòkú ọ̀dà ìmáàmù náà sì ń lọ bẹ́ẹ̀ ọ wá wípé òun lè máa lọ bẹ́ẹ̀ o ìmọ̀ wá lọ bẹ́ẹ̀ yẹn o kò ní pé kí wọ́n lè sọ pé kò dà. Al-Qur'ani sọ̀rọ̀ bismillahir rahmanir rahim badal istaz wal basmala oni atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala taqiluna báwo lẹ ti máa sọ fún pé kíní kan ọ̀dà tá sì máa bá yín bẹ́ẹ̀ Ọlọ́run lẹ ní làákàyè nù ẹ̀yin lẹ ní ká máa lọ síbi orúkọ ọ̀dà ẹ̀yin náà sì ń lọ bẹ̀ ká máa jọ ń jẹ òkú ọ̀dà ẹ̀ ń gbowó òkú mọ̀nà so tó lè mú ọ̀gá yín máa sọ báwọn kí wàá nírú ẹ̀yin àtẹ̀yìn followers òpònú wọn tó gbogbo ẹni mo lè fi sọ gbogbo ẹ̀yin followers Àmọ̀tẹ́kùn tẹ́ ń comment tẹ́ ń bú àwa yìí gbogbo ẹni mo lè fi sọ ọ̀pọ̀ nínú yín ọmọ àlè nìyí bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo yín pátá ọmọ àlè nìyí báwo làwọn kan ó ṣe láwọn ń ṣe iṣẹ́ ìlú tẹ́yìn kan ó tún máa sọ fún wọn pé tí wọ́n ń ṣe yẹn kò yẹ kí wọ́n ṣe kí wọ́n lẹ́gbẹ̀ẹ́ ká ṣe ṣé ní tẹ́yìn náà ń ṣe lóye káwọn náà ṣe bá a ti fẹ́ máa ṣe nǹkan rere nù ìlú yìí tẹ́yẹ̀ tó fẹ́ gbà wá láàyè náà bàbá dẹ̀ ń sọ àánú dẹ̀ ń ṣe mí pé àwọn lẹ́rìí bú ṣe wá pọ̀ nù ìlú yìí náà ọmọ àlè ṣe wá pọ̀ náà
a fẹ́ ṣe ìtẹ̀síwájú bàbá ń ṣe ọdún pé káwọn ọmọ ìlú lè bá wálé ṣé ẹ mọ iye èèyàn tó wo Ògbómọ̀ṣọ́ wá níjọ́ yìí ẹ wá ní kán mọ́ rí stadium lò gọ́vnà Ṣèyí Mákindé ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn àwọn wá ní níbo bàbá kábíyèsí sọ̀hún ẹ lọ stadium yẹn lọ lò ibi tí ọba ní ẹ sáfẹ́ ṣe ọ̀tá ẹ sáà ń bínú ìlú ẹ bínú ọba òun la fi ní ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ ọmọ ọkọ tó bá ń fẹ́ oríire fún ìlú ẹ̀ tó bá fẹ́ oríire fún ìlú ẹ̀ tí bá wá ń bínú kábíyèsí tí bá ń bínú iṣẹ́ tí bàbá ń ṣe wàláhì ọmọ àlè ni torí pé kì í ṣe pé ọba lẹ̀ ń bínú ìlọsíwájú ìlú yẹn gangan lẹ̀ ń bínú torí ọba yẹn ó ti dáa fún un tẹ́lẹ̀ ní táwọn ẹbí ọba yẹn ọmọ jẹ dènídọ̀la ọba ti ṣe ẹ̀ka ìkalẹ̀ tẹ́lẹ̀ bọ́ba yẹn ọ̀jọba atọ́ba tẹ́lẹ̀ ni bàbá ń sọ̀rọ̀ lamẹ́ríkà bí ibo náà wà ń jọ yẹn bàbá ní I'm not a poor man àwọn kì í sọ̀rọ̀ sí bàbá yẹn dé láàrin ọdún kan ẹ mọ iṣẹ́ tí wọ́n ti ṣe omi nínú agboolé yín àkìtàn ní bẹ́nu ló pọ̀ nínú agboolé bàbá rí pẹ̀ ń yàgbẹ́ lórí àkìtàn bàbá wa béèrè pé wáì tó rí bẹ́ẹ̀ wọ́n ní tọ́lẹ̀tì ò sí ni wáì tí ò sí tọ́lẹ̀tì wọ́n ní kò sómi bàbá dẹ̀ mú omi láàrin ọdún kan wọ́n dẹ̀ fa omi wọ gbogbo inú ilé wa kẹ́tù máa rú mi lò síbẹ̀síbẹ̀ ńkọ́ atúnrí ọmọ àlè òpónú mi inú yín náà tẹ́ ẹ tún takò bàbá yìí inú yín náà lẹ́gbẹ́ àbáyé lọ sí kóòtù ṣé nígbà tẹ́ gbé ọba lọ kóòtù ọmọ ìlú torí ẹ bá pé ó yẹ kó mọ̀ pé kì í ṣe ọba lẹ́gbẹ́ lọ kóòtù gbogbo ìlú lẹ́gbẹ́ lọ kóòtù yẹn torí ọba represent gbogbo ìlú ni láàrin ọdún kan náà bàbá yìí náà ṣe ó tún wọ́n ṣe empowerment fún gbogbo àwọn ọmọ ìlú. Bang pun bayar mudah sebab mana maaf. Ẹ dákun ṣé wà pẹ̀lú mi sà ṣé fọ́ọ̀sì yìí ń jáde ẹ̀yin kan dìde ogun ẹ̀ ń barúkọ ọba yẹn jẹ́ lọ́tún lọ́sì ọ̀rọ̀ tí fẹ́ máa mú kí ìjà ẹ̀sìn ó ṣẹlẹ̀ nínú ìlú bàbá kábíyèsí ọba Ghandi kìrìsìtẹ́nì ni wọ́n ló ṣẹlẹ̀. Hello. Hello. Mo wà okay jọ mo wà live ni mo máa pè padà ṣùgbọ́n mo ṣe live lọ́wọ́. Ẹjọ́ so clear ẹjọ́ ẹ bá mi check ẹ kọ sọ comment section so clear so voice mi ń jáde padà kọkàn wọlé. Thank you very much Hamzat Rukayat ẹ ṣeun ayé Rukayat àárín meeting ni òsì àwọn ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ nìyẹn ẹ dìde ogun ẹ dìde wàhálà láti máa tánìṣe orúkọ ọba láti máa fẹ́ fi kíní yẹn dá ẹ̀jẹ̀ ẹ̀sìn sílẹ̀ ní ìlú tí ó já sí pé àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí oníṣẹ̀ṣe wọ́n ń bí wa pọ̀ ní àjọ ń ṣe pọ̀ ní èyí ni Christmas nísìn a mùsùlùmí náà jáde a lọ kí àwọn èèyàn wa tó jẹ́ kìrìsìtẹ́nì wọ́n ó dáná fún wa àjọ jẹrẹsì àti kíṣíkìnì tó bá dijọ́ léyà àwọn mùsùlùmí náà àwọn kìrìsìtẹ́nì náà wà sọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n jọ jẹ ẹ fẹ́ fi kíní yẹn gbà yẹn dá ọ̀tá ìjà ẹ̀sìn sílẹ̀ àwa wá jáde nípa pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ọjà ẹ̀sìn o inú níbí ni o a jáde láti clear mùsùlùmí fúnra wọn a jáde láti clear ọba pé ọba ò mọ̀ sí tẹ̀ ń sọ pé ọba ṣe ẹ mú ọba ẹ lọ ẹsẹ̀ ọba wa Ghandi mọ ibi tí kì í ṣe ibi tí wọ́n wà
ẹ mú ọba wa Ghandi ẹ lo ẹsẹ̀ ọmọ mọ́ ọ̀rọ̀ tí jásí pé ẹ̀yin lẹ lọ kọ́ ọ̀rọ̀ bá wọn ọ̀rọ̀ tẹ́ ti ń fà kí kábíyèsí ó tó dé fún ẹ lọ kó ọ̀rọ̀ bá ọba kéèyàn má jẹ ọba gan kéèyàn lọ kó ọ̀rọ̀ bá pé bá wa dájọ́ wọn ní agbẹjọ́ nìkan dá ìgbòsíkà ni yóò gbọ́tọ̀ tún àti tòsí ni bàbá yẹn ìdájọ́ tẹ̀wẹ̀ sí ní burúkú bàbá yẹn jẹ́ ẹ máa dúró mú bàrí bàbá yẹn máa bú wọn táwa tá a bá jẹ́ mùsùlùmí kan ò bá jáde ká máa sọ fún àwọn èèyàn wípé ìtẹ̀ ń ṣe yẹn ẹ̀ ń ṣe é fúnra yín ni ìtẹ̀ ń ṣe yẹn nìkan kan ọ̀ràn yín bó o ní ó ti clear sáyé pa mùsùlùmí ìkọ́sí ànábì kọ̀ọ̀kọ́ wa ní tẹ̀yìn ṣeun. pàbàǹkẹ́ fún mi pàbàǹkẹ́. ṣiṣẹ́ lónà fún mi tí àyè náà. Islam kan ní kọ́ wa ká máa rọ́bà fín àwa kan lá jáde tá à ń clear rẹ̀ fún gbogbo ayé Islam ò ní ká rọ́bà fín o àwa kan lá jáde nípa pé bàbá wa kábíyèsí ọba Ghandi wọn ò tọ́ lẹ́ni téèyàn máa rí fín o àpèrè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò ṣe kí ni kì í ṣe àpèrè téèyàn máa rí fín especially ọ̀rọ̀ tẹ́ ẹ fi ń borúkọ ọba jẹ́ yìí ọba ò wọ́ ọ̀tẹ̀ rárá ẹ lọ yanjú ọ̀rọ̀ ló bá sọ wọn ò dájọ́ àwọn ẹlá jáde ngbòòyà ẹlẹ́jáde ẹ̀ ń bẹ̀bẹ̀ ẹ̀ ń bẹ ọba yẹn ẹ mójú kú o fún wa o ẹ mójú kú o fún wa ọmọ ò lè dára níwà kó mọ́ sí bàbá lẹ́yìn ìgbà yẹn náà tẹ́lẹ̀ ń bẹ̀bẹ̀ wọn náà ẹjọ́ wà nǹkan ọ̀tún ẹ̀gbẹ́ kó mẹ́ ẹ̀yìn ìgbà yẹn náà lọ́ba tó fẹ́ ṣe tó fẹ́ ṣe ìyá fẹ́ ṣe kédù kanifa gbogbo wọn tí ń dògùn mọ̀sán yẹn láti fi wá ìṣọ̀kan ìdàgbàsókè fún ìlú ẹ̀yin náà inú yín náà tún lọ sọ pé stadium ta fẹ́ lò kọ́mọ́ tó máa fún ọba ṣé ẹ fẹ́ ya ọ̀daràn ni ẹ sì fẹ́ ya ọ̀tá ìlú báyìí sókè wá fẹ́ ya ọ̀daràn bẹ́ẹ̀ ọ̀tá ìlú bẹ́ẹ̀ káwá kan gbogbo wa káwá dákẹ́ ibi tẹ́ ẹ fèsì ní ká fèsì torí kíni sí torí sẹ̀mó àwa ń rí owó ra sẹ̀mó lé wa àṣẹ̀rí ní ti kẹ́nìkan wá gbéṣẹ́ mọ̀ fún wa ká tó jẹun kò pọ́síbù kódà ní bẹ́ẹ̀ lọ́hùn kí bá tiẹ̀ lọ mọ́ká kọ́ wá nìkan gun yín àwọn èèyàn tí èmi ò tiẹ̀ sókún mọ́ká torí pé wàhájú lìbẹ́yìí tì ìmọ̀sàtọ̀ ilẹ̀ ìṣẹ̀bí là lọ́lọ́run bá wí tọ́lọ́run bá ṣe é ni mọ́ká ìṣẹ́ ní ẹ̀ máa ránjú lọ tábà ní bí akẹ́rọ wa mọ́ká to hell with you with your money kí ló fẹ́ kàn wá. Let me tell you ìtò bẹ̀rẹ̀ yóò ṣe bẹ̀rẹ̀ ní o ẹ̀ tí ì rí nǹkan kan o ò lè fi yẹn dìbọn o ò lè fi yẹn stop wa o unstoppable ni wa o we are moving train tún jáde tún sàn kàn mí léyìí tí mo sọ yìí méjì ní ọ̀sẹ̀lẹ̀ sí ọ ìsídà kó dákẹ́ kó fèsì oúnjẹ tó ń jẹ àbí kó padà wá wo àgbákò tó ní bọ́m̀bẹ̀ méjì ni èmi ò tírẹ́tì ni ẹ o fact mo sọ fún ẹ yẹn ó wà fẹ́ sọ̀rọ̀ àwọn tó ń tẹ̀lé mi ò mọ̀ wọ́n ò mọ̀ bí wọ́n ṣe jẹ́ o kàn sáà táàgì àwọn tí òun ṣe èèyàn tí òun ṣe pàjọ àwọn tó táàgì yẹn àjọ ń fa ọ̀rọ̀ online ó wà tó táàgì mi nìkan kó kàn post picture mi nìkan kò ní dùn mí nà ebó ti sọ̀rọ̀ sí mi rí tó ní tó pè mí lórúkọ kan gbà yẹn mo dẹ̀ dá padà fún ẹ o wàá rí kinní kan wí mọ́ o rọ́rọ̀ sọ mọ́ o rí iṣẹ́ ṣe mọ́ into ẹ kó sọ ló wá ń sọ why now why táyé ẹ rí báyìí why tó fẹ́ kó bá gbèsè ayé rẹ̀ mi rí fídíò ẹ mi ò fọ́ o mi ò fọ́ o sọ wá rí fídíò yẹn jẹ́ kó máa trend.
In fact, fídíò náà nìyàbí. Fídíò náà nìyàbí. Let me hear that video. Torí má ò bá fídíò tó ṣe yẹn o fẹ́ threatening mi rárá o, mi ò lè wọṣẹ́ o, mi ò wọ o lè fi jẹ́ kí o lè fi threatening wa o, kò ń ṣe mi o, gbogbo tí ń jẹ́ ìlú ọmọ Ògbómọ̀ṣọ́ o lè fi máa threatening. Eléyìí ló ń wá ìjà tí máa ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá àtàkì ẹnì ẹ wo fídíò tí wèrè ṣe, ẹ wo àwọn tó tag, eléyìí la jagun tà táwọn kan wá nídìí ìwà ẹ wo nǹkan láti ìlú Èkó ni wọ́n ya fọ́tò pẹ̀lú àwọn security kan ẹ wo nǹkan tí wọn ò ṣiṣẹ́ fún ọyọ́ mọ̀ wọ́n rí ni. ẹ gbọ́dọ̀ ṣe é rí dàgùnbà olóńtàgì ó wá ní kán já àwọn ọlọ́pàá tí ò mọ ọ̀rọ̀ gbọ́, ó ní káwọn ọlọ́pàá kí wọ́n intervene, àwọn DSS ó tiẹ̀ tún wá mọ́, ó ní àwọn ọlọ́pàá àwọn DSS ó yẹ kó o dákọ̀ sójà náà, kó o dákọ̀ road safety, kó o dákọ̀ àmọ̀tẹ́kùn, kó o dákọ̀ civil defence, kó o ní kí wọ́n wá kó wa. ẹ jẹ́ á mọ̀ wípé àwa tá à ń pẹ́ wá ní ojú owó lówó mọ Ògbómọ̀ṣọ́ fún fídíò yẹn. ẹ máa gbọ́ ohun tó wí o, ẹ máa gbọ́ o. ó pè mí ní Ajagunta. ṣe ń gbọ́. ṣe gbọ́. ẹ máa gbọ́ ọ̀tí mo sọ o. ẹ máa gbọ́ wèrè Àmọ̀tẹ́kùn. ọkùnrin yìí kò ní kí wọn bi léèrè àtàwọn tí ń sponsor rẹ̀ tó ní pé wọn ò sí lé, àwọn tí wọn láwọn yọ àwọn kan ní station kan àtàwọn tọjọ ga Air Force tó lóhùn mọ eré o gbogbo ayé ẹṣẹ rẹ. ẹ máa gbọ́rọ̀ tí wèrè sọ, ẹ máa gbọ́rọ̀ tí mo sọ. a ṣe tán àti jà fẹ́tọ̀ lè bàbá wa, ẹni bá fẹ́ jagun ṣé ẹ gbọ́ tá à ń sọ, àwa ń sọ wípé àwa kì í sọpọ́ọ̀tì ọ̀tẹ̀, níta ń sọ nìyẹn, a kì í sọpọ́ọ̀tì ọ̀tẹ̀, ṣó ń gbọ́. Oníbóyá lọ sùkúù ni, ṣé mi ni lọ sùkúù àbí wọ̀? Ó dákun wá gbà. Ṣé mi ni mi ò lọ sùkúù? Oníbóyá lọ sùkúù, ṣé mi ni mi ò lọ sùkúù àbí wọ̀? Àmọ̀tẹ́kùn. Ṣé mi ni mi ò lọ sùkúù àbí wọ̀? Wọ́n tó gọ̀ báyìí. Nítorí kan dùn mí ni wípé mo kàn wò pé àwọn tó ń comment sábẹ́ comment section abẹ́ fídíò yẹn, àwọn tó ń comment síbẹ̀, àwọn lanu wọn ṣe pé inú wọn àdẹ̀rẹ́ nítorí ẹ̀ pinnu wọn, mo rò pé inú wọn náà màwé ń bẹ́nu wọn, ṣùgbọ́n ṣé ó dáa kéèyàn kàwé kí n máa kàlákà yìí. Àmọ̀tẹ́kùn lọ kó àwọn DSS ẹ wá, tó o bá kó wọn wá ọmọ àlè ni ọ́. Àwọn ọlọ́pàá rẹ̀ lè kó wọn wá, tó o bá kó wọn wá kò ní dáa fún ọ. DSS Àmọ̀tẹ́kùn rẹ̀ àwọn tẹ́ a sí àwọn lọ kó wọn wá kán arrest mi lórí ọ̀rọ̀ tí mo sọ yẹn, ọ̀rọ̀ tí mo fi ń da ìlú rú ó sọ káwá tọrọ yẹn fẹ́ káwá wo ẹbí tọrọ yẹn fẹ́ fèsì. Òde kan ní some send 100,000
èmi kọ́ náà fún wọn fi support ìlú bàbá wọn ni láti kí ni meeting tá a ṣe yẹn àwọn kan ni wọ́n sponsor meeting yẹn pé meeting yẹn ọ̀fẹ́ sọ tó fẹ́ gbọ́ meeting tá a ṣe yẹn àwọn kan ni wọ́n sponsor lẹ̀ láwọn tí wọ́n jọjú lówó ọmọ Ògbómọ̀ṣọ́ àwọn tí wọ́n jẹ́ olóríire tí wọ́n ṣe lérí ibú bíi tiyín àwọn tí wọ́n ṣe ọmọ àlè bíi tiyín àwọn tí wọ́n sponsor lẹ̀ pé meeting yìí kò lè bá wá sí múṣẹ àgbà hall ni owó la fi gbà àwọn èèyàn dẹ̀ jẹ́ kí wọ́n jẹ wọ́n mu adẹ jókòó àṣefàájì àsọ̀rọ̀ bí lu ó ṣe tẹ̀sí bá ṣe support ìlú làwọn ń ṣe a lè tuntun ó tún lè tún fídíò yẹn gbọ́ èmi gẹ́gẹ́ fúnra mi tó tún fídíò yẹn post ó wà lórí page mi lọ gbọ́ dáadáa ẹ̀yin tẹ́ làákà ẹ̀yin tẹ́ fọ́nú fọ́ra tẹ́ ya òpònú Àmọ̀tẹ́kùn ó wá ní tán bá na èèyàn kan nílùú ìlú kan wá arrest mi yín tẹ́ fẹ́ ṣe nìyẹn ẹ máa lu àwọn èèyàn àbí tó bá tún wá lu yàn kan wá gbé mi ni mo lu wọn sórí pé ó gbádùn so téèyàn bá lu tó bá ní wọn náà yàn kan tó bá dé station ọlọ́pọ̀ wà ní gbárí ṣáàjẹ́ tó lù wọ́n àbí èmi ní kó ṣe rí èmi ní kẹ́ wá fèsì mi mo fi ọba tó ní mi búra sí ó yẹ kí n pa àṣẹ kò ní wíkì yìí wá ní padà mo wà l'Ógbómọ̀ṣọ́ yìí ìyìn ní wo ọlọ́run ni o mi ní kíní kà fọlọ́run kódà àwọn tó rí tajọ́ wọn ní tó jẹ́ kó tó pẹ̀lú àwọn ọlọ́pàá mo lọ́wọ́ àyà wọn yẹn wọ́n ti padà sí state wọ́n ti pàṣẹ lóúnṣẹ́ wọn èmi wá fèsì mi with your evidence òrèkan ni ó ní they play what happened to Ògbómọ̀ṣọ́ dẹ̀dẹ̀rìn go and fight Boko Haram ẹ̀yin gángan ní sọ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin gángan wèrè yìí kí ló kọ wèrè yìí náà alẹ́ amínú àbí wíkí wèrè ń jẹ́ alẹ́ amínú ẹ̀yin gángan ní sọ Ògbómọ̀ṣọ́ yìí ọlọ́run adé padà ọlọ́run á tú àṣírí gbogbo yín gbogbo ẹ̀yin wo mo wà ní ajẹ́ ìkóṣe báyìí mo lè pé nọ́mbà mi kò pè mí náà èwo ní wèrè pé nọ́mbà mi 09078312030 nọ́mbà mi nìyẹn ṣe rí mi kò lè dùn mí fún yín náà mi ò lè rí tí mi ò tiẹ̀ mi ò ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn jẹ́ ń fèsì jẹ́ ń fi àwọn ọmọọṣẹ́ rẹ lẹ̀ torí ìwọ náà lọ ọmọọṣẹ́ àwọn tó ń gbìjà rẹ àwọn ọmọọṣẹ́ rẹ ni wọ́n jẹ́ ń fi wọ́n lẹ̀ èmi àti ẹ gan àjọ sí ní sàwáwù levels kí n tiẹ̀ sọ pé mo fẹ́ bá ẹ ta ọ̀rọ̀ gan kò yẹ ṣùgbọ́n láti fi clear orí network orí Facebook ni láti clear hair ni kò yẹ. láti fi clear hair ni Àmọ̀tẹ́kùn lọ kó àwọn DSS wá lọ kó àwọn ọlọ́pàá alibaba rẹ wọ́n tó fẹ́ kó wá láwọn ọlọ́pàá tí wọ́n mọ́ lọ àwọn DSS táwọn mọ́ lọ kó wọn wá fídíò yẹn kó wá play ẹ̀ fún wọn kó wá mú ọ̀rọ̀ kan wá fún mi tí mo fi fẹ́ dà lúrú káwa náà wá play gbogbo àwọn fídíò sí ẹ ká play ẹ̀ fún wọn kó wá wo ohun tí ó padà sí ọ ẹ bá mi ṣe àfídíò yẹn ẹ bá mi táàgì ẹ mo fẹ́ kó rí láàárọ̀ ẹ kó rí pé mo ti fún un lé sí pé fídíò tí mo ṣe yẹn mo sì ṣe o mo sì dó lórí bíbí ọ̀rọ̀ yẹn àti dó lórí ẹ o gbogbo wọn tó dákọ ní làṣìjọ wà ń bẹ gbogbo wọn náà ni o get gbogbo wọn làṣìjọ wà ń bẹ àìmáṣe mítìn mi láìpẹ́ yìí a tún lu ọjà àgbo ìtọ́ba bí dáná yín kọ́ wá dàbẹ̀rù àwa orí ni fìlàlúládé ìfìlàlú ẹ̀yin náà ra aṣọ ìlú ẹ̀ léwọ̀ wá nù ká ní ẹ̀ léwọ̀ wá gbangba tó gbèsè wọ iṣẹ́ ọwọ́ yín ọ̀dà iṣẹ́ ọwọ́ yín ọ̀dà àwọn ọ̀gá yín gbogbo wọn ti sáwọ́ gbó wọn ò lè wá láàyèláhìlàlà gbogbo yẹn wọn kọ́ Ògbómọ̀ṣọ́ mo kí yín kò ní bàjẹ́ fún kó wá yín mo kí mùsùlùmí yín gbogbo ẹ̀yin ojúlówó ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́run bá mi pọ́n gbogbo yín lé ọlọ́run ò ní fi yín lẹ̀ Ògbómọ̀ṣọ́ ó sì dáa jù báyìí lọ gbogbo àwọn ọ̀tá Ògbómọ̀ṣọ́ ọba kan ní Àmọ̀tẹ́kùn Ògbómọ̀ṣọ́ kò fẹ́ ìyà àlàáfíà kò lè fà àlàáfíà òyìnbó tí ń rówó mọ́tí
gbogbo fídíò tó ti lọ́n fún mọtí kí ló wà lọ́dọ̀ mi àwọn ò ṣe bọ́ post ẹ̀ torí àwọn òwà àti barúkọ ẹnìkan jẹ́ bí ìbá ṣe pé ẹ ṣáà ti mọ́ ta ní ṣe méjì Ògbómọ̀ṣọ́ ẹ má sọ pé fẹ́ bí àpèrè ọba sọ̀hún fín ẹ má rí ẹ má sọ bẹ́ẹ̀ tí wá nìyẹn ní bá wù mí kẹ́ ẹ ṣe you can go to hell you can do whatever you want but Ògbómọ̀ṣọ́ yìí a ní lajúlẹ̀ kẹ́ ẹ sọ pé fẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín bàjẹ́ àfi kinní kan gbogbo yín pátá tẹ́ ẹ̀ dúró lẹ́yìn ẹ̀yìn tẹ́ ẹ sàpamọ́ síbi kan tẹ́ ẹ̀ ń da ọba láàmú indirectly tẹ́ ẹ̀ fẹ́ lọ síwájú Ògbómọ̀ṣọ́ torí èèyàn kan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí gbogbo pátá ọlọ́wọ́ tú àṣírí yín fáyé àṣírí yín ó tún kò sí níbò gbogbo ẹ mùsùlùmí mo kílẹ̀ kan sí jẹ́ ojúlówó ọmọ ọkọ gbogbo mùsùlùmí gbogbo kìrìsìtẹ́nì ni mo kí tá jẹ́ ojúlówó ọmọ ọkọ láti bí dé òkè òkun dé ìdálẹ̀ a kú ọdún lẹ́ni a kú ìyèdùn ọdún Christmas ọdún ìyàbọ̀ o ẹ̀mí wá sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ìwé ẹrú tí ń bọ̀ gbogbo wa tún ti lówó jù báyìí lọ á ti pọ̀ sí jù báyìí lọ ìnáwó tó ti dùn Ògbómọ̀ṣọ́ ti dáa Ògbómọ̀ṣọ́ tún ti tẹ̀síwájú jù báyìí lọ lábẹ́ ọba wa olórí ọba wa Ghandi Àfọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta wà ní mo kíkú oríire ẹ wo yá máa ń ṣe ríire lọ káwọn ọ̀tá máa bínú pressure ti fẹ́ pa wọ́n a ti mọ̀ pé nǹkan ti ṣe wọ́n ọ̀bẹ ti bá wọn dì ká máa ṣe nǹkan nù lù tẹ wà ń bẹ̀ kẹ́sì má lè yọjú nǹkan ẹ rẹ̀ pé nǹkan ti ṣe yín ẹ ti sì ṣe ló fà á àṣìṣe ti bá yín àtẹ tó yẹ kó jẹ́ agbẹnusọ ìlú nù yín ọ̀nà ò lè jáde kọ̀rọ̀ oníkálukú tí wọ́n ń ṣe àwa ajáde gbangba ní orí ajáde sí gbangba VIP náà tó ń fún wa Àmọ̀tẹ́kùn ó ti rí VIP pass lèmi gbà ṣó ti rí VIP pass mú tí ẹ jáde ta ló fẹ́ fún ọ. VIP pass ó ti rí Òrùmọgẹ́gẹ́ ó ti rí ṣó ti rí can you see it màmá wọn ò bí ẹ̀yin dáa tẹ́ wàá tẹ kókó ẹ tó bẹ́ẹ̀ tẹ́ wà àwa sì ti mọ̀ pé lórí ibú ò lè nífẹ̀ẹ́ lórí rí tẹ́lẹ̀ so gbogbo àwọn comment section yẹn náà ti ń sọpọ́ọ̀tì rẹ bí Al-Aminu dèdèrìn yìí náà a ti mọ̀ irú wọn lérí ibú ò lè ní olórí rí ó mọ̀ dàbí rí ibú lójú wọn ni ẹni rí ó mọ̀ dàbí èèyàn ibú lójú wọn torí pé kò èèyàn rí ò sí lára yín kò sí àpẹẹrẹ orí lára wọ Àmọ̀tẹ́kùn gan so bó ló ti fẹ́ nífẹ̀ẹ́ ru wa yìí inú bí ọ ni yóò sì bí ọ pa dọ́lọ́ ń ṣe fáwọn kò ṣe fún ọ wàláhì dọ́lọ́ ń ṣe fún mi kò sí kò Ọlọ́run ò tí ì ṣerú ẹ̀ fún ẹ Ọlọ́run sì lè ṣerú ẹ̀ fún ẹ tó o bá gbà fọlọ́run àmọ́ Ọlọ́run lè má ṣerú nítorí tó ṣe fún wa fún ọ tó bá ń bínú kò tẹ̀ lè ṣe sẹ́yìn tẹ́ ń bínú ọba indirectly ẹ̀ ń bínú ọba indirectly ẹ wà jáde ẹ̀ ní bàbá sọ̀rọ̀ ń kábíyèsí kí ní gbàgìnì kan tán bá bí ọdá pàdé mi láàfin kó wọnú ààfin wá kó wá proof ara kí mi náà proof ara mi pétọ ojúlówó lèmi náà ó rí i pé ó tẹ̀ torí ààfin gangan náà ni wọ́n ti ń pàṣẹ ìlú. ẹ̀yin ilé bí wọn ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí tọkàntọkàn ìwọ tó bá jẹ́ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ bá ń fi tọkàntọkàn náà sí under comment section ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ làwa o tọkàntọkàn àwa kì í ṣe àdàlúrú ẹlẹ́rìí ibú níyìn o ẹ̀yin kì í sọ mọ́ ọkọ̀ o yé ń ló bá má bínú kọ̀ọ̀kan fíà ẹlẹ́rìí ibú níyìn o ẹ̀yin kì í ṣe ọmọ ọkọ̀ o tìlú kọ́ lẹ́yìn ń ṣe ìṣe lẹ́yìn ń da ìlú rú ẹ ṣe tìlú lórí ibú níyìn ẹ ìsọmọ ọkọ àwọn ọ̀dàlúrú we have the proof ẹ mú proof tí náà ẹ fẹ́ tó lò ṣe àwọn òṣìṣẹ́ owó tó o bá gbọ́ pé nìkan fara lówó ó ní ká fi ṣe ká tó fi kí ìlú lè ṣe kí ni kó lè tẹ̀síwájú ni tọkàntọkàn ẹ ṣeun
tọkàntọkàn ẹ máa type tọkàntọkàn sí tọkàntọkàn àwọn tó rojú lówó wọn sọ gbogbo àwọn tán jólógún ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn gbogbo wọn lè dúró kán pèsè tàdá pé àwa la dé yìí àwa la dé yìí àwa làwa dé yìí ṣé wọn náà lè pèsè tàdá yín bó lẹ fi ra yín sí. ẹ ṣeun ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ tọkàntọkàn mítí mi tó ń bọ̀ láìpẹ́ yìí gbogbo wa ní yẹ́ká débẹ̀ kẹjẹ́ ayọjú kọ́ńkálùkọ́ wa sọ ọ̀nà tá a gbà tá a fi kọ ìbàjẹ́ bíbí náà ti sọ tá a fi kọ àrífín fún l'Ógbómọ̀ṣọ́ tá a sì fi mú l'Ógbómọ̀ṣọ́ tẹ̀síwájú kí àwọn tí wọ́n rí bí wọ́n fẹ́ yí kó lè padà yí dáadáa ẹrù pé lè fi nǹkan kan mú wa ní alẹ́ fi dá wa lẹ́kùn alẹ́ dá wa lákẹ́ ni ẹ lè dá wa lákẹ́ ara àlè wò yìí kẹ́ ẹ máa náà kò possible ẹ tún ṣe ká má tún fún wa ní stadium ká má lò á ti ṣe carnival done and dusted ní kédú carnival wa ti ṣe ó dùn ọgbẹ̀yẹ á tún ṣe mí láìpẹ́ pẹ̀lú ògbó Ọlọ́run lójú ẹ̀mí gbogbo yìí náà ni bọ́lọ́n bá ní kẹ́tọ́ mọ́ wà lọ́ọ̀kan ní yẹ́ yìí tó bá dé ní ẹ̀sìn ẹ̀ tó ń wà lọ́ọ̀kan lẹ́tọ̀ mọ́ wà lọ́ọ̀kan náà ni ẹ bá ti gbà fọ́lọ́n kẹ́ ẹ tẹ̀lé wa kó wá tò sẹ́yìn wa Àmọ̀tẹ́kùn kí wọn náà máa jẹ́jú lówó ọmọ Ògbómọ̀ṣọ́ kó o tò kí síà ó tó tán kí àga ó tó tán kí àga ó tó tán sáwọn aláàkọ́ jáde tá jẹ àwọn ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ńkọ́ àwọn yóò tún ńkọ́. Only your eyes go soon pure weary. Kábíyèsí will get you guys later. Ọbọ̀ yìí ò sí wá ní ọpọlọ báyìí ó sì ń dùn mí tó jẹ́ mùsùlùmí ibi tó wò lọ́pọlọ sílé gbogbo kí ó tó ké Àmọ̀tẹ́kùn lọ́ wá ń fi kí ó tó ké sìn so ipò Ọlọ́run sóre fún ẹ Al-Amin Ọlọ́run sóre fún ẹ o gbogbo kí ó tó ké náà tó ké gbogbo kí ó tó ké yẹn o tó fi ń sin Àmọ̀tẹ́kùn tí òun ò válù nú ayé ológogoro ló tó fi ń sin ọlọ́tí Àmọ̀tẹ́kùn ló tó fi ń sìn gbogbo kí ó tó ké yẹn so kẹ́ hubbul wa tọ́nu ìmán ìyún ò yíyọ owó bàtí ẹmu gbogbo kí ó tán ẹ̀wọ̀n adíṣẹ́ ẹ̀kọ́ tí mo ra kí òun náà kò yíyọ àwọn tí wọ́n rán lé kí wọ́n ṣe mistake wọ́n fowó jóná o torí pé kí ó tó kí Islam ò yọ lára rẹ o ṣe bẹ́ẹ̀ ni pé mùsùlùmí ẹgbẹ́ ni ká mọ support ni wáyé tó support mi tó support Àmọ̀tẹ́kùn ṣé mùsùlùmí ni mo Àmọ̀tẹ́kùn èmi tó lẹ́mí support mi mọ̀ pé torí mo jẹ́ mùsùlùmí pé ọba jẹ́ kìrìsìtẹ́nì ṣẹgbẹ́ ti fẹ́ẹ̀lì kéwò yé yín ẹ wo kì í dún ọ̀pọ̀ ṣeun lọ bí oge Àmọ̀tẹ́kùn lọ kó DSS wá lọ kó ọlọ́pàá wá. Mr. Bamidele Oluwaseun, thank you very much. Bàbá ìmọ̀ màpàkì ká mọ̀ ṣiṣẹ́ owó lọ alẹ́ àwọn àwọn retí DSS wọn sẹ́ mo ń retí ó tiẹ̀ tó wá kó pé DSS ọlọ́pàá ọdẹ lórí èmi nìkan DSS àtọlọ́pàá lórí èmi nìkan sórí pé sáwọn DSS tí ò níṣẹ́ ló fẹ́ kí wọ́n wá àwọn DSS tó pé wọ́n mọ lọ ẹ̀dẹ̀ wo mi rí ti ẹ̀rọ jáde kọ́dà gan láàárọ̀ tí mo rí fídíò yẹn mo tiẹ̀ ń relax lọ́wọ́ ni mo kàn pé so àmọ́ àwọn ọ̀nà èèyàn wa kan wá pè mí pé ẹ lọ bọ̀bọ̀ yẹn lọ torí sẹ́rí tàbíjáde wá sọ̀ online láti wá sọ̀rọ̀ torí àwọn dèdèrìn ikọ̀ àwọn òpónú ikọ̀ torí àwọn tí wọn ò sí nínú ìlú tí wọn ọ̀rọ̀ òye tábánikà fún wọn lẹ̀ káwọn sọ tí wọn ká dákẹ́ ẹlòmíì lè wà confused Ọlọ́run gbọ́ ẹlòmíì lè wà confused àmọ́ tábánà wa ti jáde sí wọn tábá ti clear here yẹn yóò lè yé kó wá ó máa lè yé wọn Àmọ̀tẹ́kùn ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ là wà o wọn náà júwe ibi tó wà jẹ́ àmáyé tó wà àwọn ló ń ṣiṣẹ́ fún àwọn ló ń tẹ̀lé
tó bá lọ ṣiṣẹ́ fún ìlú wáyé táàrí wọn kiri kanyìnbà ìjọ àkọ́kọ́ ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin wáyé táàrí wọn bẹ́ẹ̀ jẹ́wọ́ ara rẹ àwa jẹ́wọ́ ara wa ó rí fìlà ohun tó ń dè àtúndè àbí ibùgbé ẹgbẹ́ náà sọ àwọn ìmọ̀ àlẹ́ àmì nàbí nǹkan òjò ìrìn dán ló mọ̀jà rí mi àti sin kankan náà ẹ wo ẹni bá ti wá fún comment section ẹ bá tí wọ́n jẹ́ fún wọn ní wòtòwòtò fún wọn lọ kán jẹ́ lọ so Àmọ̀tẹ́kùn mo ń retí àwọn DSS rẹ o àtàwọn ọlọ́pàá rẹ tó gbọ́ dídìrín ẹ wo nǹkan ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ti sọ èdè èèyàn tí bá sọ Ògbómọ̀ṣọ́ yìí ebelebi ní ọ́tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó ń sọ́pọ́ọ̀tì àwọn tó ń gbowó fún ẹ ti sọ èdè èèyàn ńlá kò sí wàhálà ní wàhálà ṣùgbọ́n tẹ́kí ààrẹ Àmọ̀tẹ́kùn mo rí táwọn èmi rìn ní Ògbómọ̀ṣọ́ mo rìn o mo wọ́n expect àwọn DSS yẹn táwọn ọlọ́pàá tó bá pè mí sí mò ń bọ̀ nìyẹn so wà mọ evidence yẹn wá tí mo fi da ìlú rú tí mo fẹ́ fi bàlú jẹ́ ó mọ evidence wá ẹ bá mi share program yẹn kó lọ fàáfàá ẹ̀yin ló mọ Ògbómọ̀ṣọ́ ẹ mọ nǹkan tọkàntọkàn sí ìlú ọmọ Ògbómọ̀ṣọ́ tọkàntọkàn. ẹlẹ́rìí ibú ni lóòótọ́ Comrade Adébáyọ̀ olórí burúkú ni bàbá yẹn lóòótọ́ fake account ni wọn ò kí ń lo àkáǹtì gidi ẹ lè tẹ ẹ lè rí wọn ẹ lè mọ̀ wọn àwọn wèrè ni wọn ò ní ràn wọn ò lè show identity ara wọn Àmọ̀tẹ́kùn yìí gan kò dájú wọn Ògbómọ̀ṣọ́ ni bóyá wà yẹn kó wá dárúkọ ilé bàbá rẹ̀ àti ilé ìyá l'Ógbómọ̀ṣọ́ kó wá dákọ ilé bàbá rẹ̀ àti ilé ìyá l'Ógbómọ̀ṣọ́ ìlú tó gbá olè tó gbú kó tó gbọ̀ l'Ógbómọ̀ṣọ́ tẹ́tẹ́lẹ̀ nígbà tá a láàánú àsáǹkó ẹran mérò náà ni kí wàá ṣe bẹ́ẹ̀ náà lẹ́yìn kó di láti ibì kan tó máa ní ọmọ ibì kan lòun tí ó máa jẹ ogúnlógún mọ́ tiẹ̀ ọlọ́run ọlọ́run kó ṣàánú wa kó má fi Ògbómọ̀ṣọ́ lá kó má fi Ògbómọ̀ṣọ́ lẹ̀ kó gba wọn mú wa lé ọlọ́run bá wa lé wọn dànù èyí tí ò bá fẹ́ lọ lẹ́rọ̀ ọlọ́run bá wa fi jígà yọ dànù tipátipá gbogbo àwọn tí ń dàlú àlàáfíà ló láàmú àwa tá a sì dúró lórí òótọ́ àfi tá a bá ní kinní kan ní ọkàn láì dá s'Ògbómọ̀ṣọ́ ló kù kálálẹ̀ ìlú Èkó bí wá léèrè tá a bá ní kinní kan láì dá sí lórí Ògbómọ̀ṣọ́ lórí ọba wa sọ̀hún gbogbo ẹ̀yin èèyàn bú tẹ́ ẹ̀ fẹ́ kọ́ bọ́ wà succeed kẹ́bẹ̀ kí bàbá kí wọ́n wà successful lórí plan wọn lórí focus wọn lórí target wọn lórí project wọn lórí ìlú yìí gbogbo yín pátá alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yóò fi ìyà jẹ gbogbo yín pátá yóò dá yín lẹ́jọ́ jẹ́ fẹ́ràn mi God bless you thank you àwọn ọmọ mi nù orí mi Àmọ̀tẹ́kùn àsìn kankan náà o bí tó fi mí sí kọ́ ni mo wà jẹ́ kó rí ẹ pé o jẹ́ kó rí ẹ pé o ẹjọ́ èèyàn mi má bínú kì í dùn ó pọ̀ ní rí ju báyìí lọ Àmọ̀tẹ́kùn lẹ́ẹ̀kan sí àwọn DSS ẹ mo retí wọn àti àwọn ọlọ́pàá lórí tí mo sọ tí ò dáa àtòkùn tá a fi jà lú Ògbómọ̀ṣọ́ bìrì lọ́mọ yìí Àmọ̀tẹ́kùn kò ní ọpọlọ bàbá wa Babátúndé Àlàdé I love you too sir thank you very much my number is 09078312030 in case ẹ lè fọ́ arrest mi àbẹ́bẹ́ track number bí tí mo wà kò lè bàyẹ́ sí fún yín nìyẹn o. ẹ ṣe ẹ táyà Àmọ̀tẹ́kùn ẹ dákun kó tún rí eléyìí náà kó tún sọ̀rọ̀ lórí ẹ̀ eré o.